Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko jákèjádò gbogbo ibi tí ẹ tún ti láǹfààní àti máa wò wá, ẹ káàbọ̀ sí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko jákèjádò gbogbo ibi tí ẹ ti láǹfààní àti máa wò wá, ẹ káàbọ̀ sí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ní gbogbo ibi tí ẹ tún ti láǹfààní àti máa ṣalábàápàdé wa nínú ọ̀sẹ̀ yìí. Àkójọpọ̀ ìròyìn náà ni àtúnkó wá sí ojú ìwòran yín láti iléeṣẹ́ Kásùn Kájí tẹlifíṣàn, níbi tá a ti máa ń lọ ká àwọn ojú òpó iléeṣẹ́ ìròyìn káàkiri ẹ̀rọ ayélujára, tá a sì máa ń yọ bó ṣe ń lọ lápá àwọn ojú ìròyìn tó ń lọ jákèjádò àgbáláyé àti káàkiri orílẹ̀-èdè wa wá sí etí ìgbọ̀yìn. Bẹ́yìn ò bá ti bá ń wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ máa ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ máa ká lọ lónìí. Ibà ni mo ti kọ́ fẹ́ mú ròyìn tọjọ́ ti tòní o. Ojú òpó Daily Trust, níbẹ̀ mú kọ́kọ́ ta ti wèrè lọ, níbẹ̀ mo ká ìròyìn àkọ́kọ́ mọ́ kí lóhun tí mo ká mọ́ bẹ̀. Mínísítà fọ́rọ̀ ètò ààbò Ọ̀gbẹ́ni Muhammad Bello ló pàṣẹ fáwọn ológun láti rí wípé wọ́n gùn lé ohun tó pè ní Operation No Mercy. Wọ́n sójú àánú opó ti lè wù kó kéré mọ́ fún gbogbo àwọn báńdíìtì agbébọn agbésùmọ̀mí eléyìí tó ń bẹ nípínlẹ̀ Zamfara tó sì ń yọ àwọn olùgbé ìpínlẹ̀ náà lẹ́nu. Ó ní níṣẹ́ ni kí wọ́n rí wípé wọ́n gbálé gbàtà gbá inú gbógbá ọgbà gbá gbogbo ibi tó bá hùn kí wọ́n gbà kìkì kí wọ́n ṣàtìrí wípé gbogbo àwọn báńdíìtì agbébọn agbésùmọ̀mí eléyìí tó ń yọ ìpínlẹ̀ náà lẹ́nu tí ò jẹ́ káwọn olùgbé ìpínlẹ̀ náà kọ́ kí wọ́n fẹ̀dọ̀ lórí òróró sùn kọ, gbogbo wọn ni kí wọ́n rí wípé àwọn gbà síta. Ó fàṣẹ ọ̀hún lélẹ̀ lásìkò tó ń bá àwọn agbègbè tíṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ sí ń kọ, lásìkò tó bá wọn sọ̀rọ̀ tó sì ń bá wọn kẹ́dùn tó sì wá fi ń dáwọ́ lójú wípé ìjọba àpapọ̀ nǹkan yóò rí wípé òun sapá rẹ̀ láti rí wípé àwọn dá àlàáfíà padà bó tilẹ̀ wù kó mọ̀ báyìí sílùú náà. Ó tún fi dáhùn ènìyàn lójú wípé àwọn àjọ elétò ààbò pátápátá báyìí ní kí wọ́n rí wípé àwọn ṣe iṣẹ́ wọn kí wọ́n sì rí wípé àwọn kò lè ohun tó pè ní Operation No Mercy pé gbogbo wọn pátápátá báyìí ní kí wọ́n fọwọ́sowọ́pọ̀ rí wípé gbogbo àwọn báńdíìtì agbébọn agbésùmọ̀mí àti láwé eléyìí tó ń yọ ìlú lẹ́nu ńkọ́ ní kí wọ́n rí wípé àwọn rẹ́yìn. Ó sọ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìkọlù mìíràn kan tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara láìpẹ́ yìí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí kan ló bọ́ sí ìṣẹ̀lẹ̀ náà tó sì jẹ́ wípé wọ́n jí ẹnìkan gbé sálọ. Ó wá fi ń dá àwọn aráàlú lójú wípé ẹ lọ fọkàn balẹ̀, àwọn àjọ ológun wa àti gbogbo àwọn àjọ elétò ààbò pátápátá ni wọ́n sàpàṣẹ agbára wọn ni wọ́n rí wípé àwọn wọ gbogbo ibi tó yẹ kí wọ́n wọ̀ kọrí sí gbogbo ibi tó yẹ kí wọ́n kọrí sí gbogbo ohun tá à ń pè ní báńdíìtì agbébọn agbésùmọ̀mí tó ń fojoojúmọ́ yọ ìpínlẹ̀ náà lẹ́nu láàrí wípé àrẹ́yìn. Ó wá rọ gbogbo àwọn lọ́balọ́ba àti gbogbo àwọn olórí nílùú láti rí wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò láti rí pé agbógun ti gbogbo ìwà ìbàjẹ́, ìwà ìjínigbé, ìpànìyàn eléyìí tó fojoojúmọ́ peléke sí ní ìpínlẹ̀ náà. Ó wá fi àdúrà ran àjọ elétò ààbò lọ́wọ́ wípé bí wọ́n ti ń sapá sagbára tí wọ́n sì rí wípé àwọn ń ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe òun ni lágbára Ọlọ́run Elédùmarè ọba ń kọ wípé wọ́n ṣe àṣeyọrí ní rírẹ́yìn àwọn àtìláwí agbébọn agbésùmọ̀mí ọ̀hún tó ń da ìlú rú.
ẹ̀yin èèyàn ẹ wò mo kú ọ̀nbẹ ní kíákíá mọ́ kí n tó kúrò lójú òpó níbẹ̀ náà mo tún nájú gan ìròyìn kejì kí lóhun tí mo tún bá ò kọ́lọ́n dákun gbà wá ní o. gómìnà ìpínlẹ̀ Katsina ìyẹn Malam Dikko Umaru ló ń bá àwọn olùgbé ìpínlẹ̀ Katsina lágbègbè Dangamau níjọba ìbílẹ̀ Kusada lẹ́yìn tó jẹ́ wípé ìjì tó jà láìpẹ́ nǹkan níbi tí ó ti kó ilé kó ṣọ́ọ̀bù kó gbogbo ohun ìní àwọn ènìyàn lọ náà ni gómìnà ìpínlẹ̀ náà wọn kọ ló wá ń bá wọn kẹ́dùn tó sì fi ń dá wọn lójú wípé ìjọba ò gbàgbé wọn nírú àkókò bí eléyìí tó sì ń pe àwọn ò rí wípé àwọn ò dá wọn dá ìṣẹ̀lẹ̀ náà. ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ìjì tó jà mú kọ ló ba ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń lọ bí ìgbà tán yanyan tó sì jẹ́ wípé àti ṣọ́ọ̀bù àtàwọn ohun ìní àwọn èèyàn báyìí ní ìjì ọ̀hún kọ ló bàjẹ́ tó sì kó lọ tó sì jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí kọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn báyìí ló ti di àìnílé lórí tó sì jẹ́ wípé gbogbo nǹkan ìní wọn ló ti bá ìjì ọ̀hún lọ. Gẹ́gẹ́ bí akọ̀ròyìn gómìnà ọ̀hún ṣe wá fi léde nínú àtẹ̀jáde kan lọ́jọ́ àìkú Sunday ìyẹn ọ̀gbẹ́ni Ibrahim Kaula ó pé ìjọba bá àwọn tọ́rọ̀ náà ṣẹlẹ̀ sí nǹkan ó bá wọn kẹ́dùn tí yóò sì máa bá wọn gbé nínú ẹrù wọn ó ní ìjọba ò ní dá wọn dá ẹrù yìí ohun gbogbo tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ìnìkan lẹ́dàyàdé a rí wípé a pèsè ohun ìrànwọ́ kódà ó fìdí rẹ̀ múlẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí kan ìjọba ti ṣètò ó ti pèsè oúnjẹ ò pèsè àwọn ohun ìrànwọ́ mìíràn ìyẹn fún gbogbo àwọn tọ́rọ̀ náà ṣẹlẹ̀ sí tó sì jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ yìí kan látàrí ìkọlù ìṣẹ̀lẹ̀ ìjì tó jà kan pé wọ́n ti já láìní lórí wọ́n ti já ní tí ò ní àtẹmọ́ wọ́n ti já ní tí ò ní nǹkan lólórí nǹkan ìnímọ̀ pé kódà ìjọba ti pèsè ìrànwọ́ oúnjẹ ni aṣọ ni ohun ìní ni ibi tí wọ́n fara pamọ́ sí ni pé kódà ìjọba ti bá wọn pèsè rẹ̀ ó wá fi ń dààmú aráàlú lójú wípé kí wọ́n lọ fọkàn balẹ̀ nítorí pé kíni iṣẹ́ ń lọ láti rí wípé ohun gbogbo padà bọ̀ sípò nílùú náà àti wípé ohun gbogbo tí ó tún mú kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tún ṣe nǹkan ìjọba rí wípé àwọn yóò fi ohun gbogbo sípò àwọn yóò sì rí wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nǹkan òun náà ni kò tún ṣẹ̀ mọ́. tó mo kú ọ̀nbẹ́ ò ní kíákíá ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní wàhánà ṣẹ̀ṣà ń bá náwó gan ìròyìn kẹta òkìlò tí mo kú bá ń bẹ̀ ojú òpó Sahara Reporters náà ni mo tètè yá àtúntà tí wéré lọ pẹ́ dákun ẹ̀dẹ́ tún lọ wo bó ṣe ń lọ ńlápá bẹ̀rùnká tún wo ìròyìn tí a tún ká mọ́ ìbẹ̀wò àmọ́ ṣe ni láàánú pé lẹ́ẹ̀ta tún ká mọ́ bẹ́ẹ̀ yìí ń kọ́ o kódà Ọlọ́run dákun gbà wá ní o ọwọ́ àjọ NDLEA ló ti bá ọkùnrin olókoòwò kan nílùú Èkó tí wọ́n kófìrí pé ńṣe ló gbé egbògi olóró yẹn kokéènì sínú ọjà tó fẹ́ fi ránṣẹ́ sí orílẹ̀-èdè UK Ọlọ́run dákun gbà wá bá ti ń pariwo tó lórílẹ̀-èdè yìí ọkùnrin náà ẹni ọdún márùnléláàádọ́ta 55-year-old man torúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni Chinedu Ndubuisi ni wọ́n pe ó da egbògi olóró nǹkan níṣẹ́ ló dà pọ̀ mọ́ ọjà tó fẹ́ gbé bọ́tà kúrò lórílẹ̀‐èdè yìí ó kọjá lọ sí orílẹ̀‐èdè UK kó tó di wípé ọwọ́ àjọ NDLEA kan ó bá ọkùnrin náà tó sì ti wà ní àhámọ́. Nínú àtẹ̀jáde kan eléyìí tí adarí àgbà àjọ náà fi léde lọ́jọ́ Sunday àìkú ọ̀gbẹ́ni Chinedu ọ̀hún ni wọ́n pe lọ́jọ́ kẹtàlélógún ọjọ́ Thursday ọjọ́bọ̀ ńlọ́wọ́ bá Chinedu ní pápákọ̀ òfurufú ti Muritala Muhammed àjọ náà wá pé gbogbo tó bá gbà báyìí làwọn yóò rí wípé àwọn ṣe o ẹni kọ́ làwọn ti ń pariwo nípa gbígbé egbògi olóró jáde àbí wọlé sórílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé àwọn ń pariwo lójoojúmọ́ pé ohun tí ò tọ́ tí ò sì bófin mu ni pé ṣùgbọ́n àníyé rí àwọn tí yóò ní ṣaláì má ṣẹ̀ àwọn ajẹ́kọ̀dì mímọ̀ wípé àwọn ò ní fààyè gba àwọn irú ìwà ìbàjẹ́ báyìí o láti sọ orílẹ̀-èdè wa lórúkọ pé ohun tí ò tọ́ báyìí òun náà ni kò tọ́ àjọ náà wá pé gbogbo tí ó bá gbà báyìí làwọn yóò rí pé àwọn fi fún láti rí pé àwọn rẹ́yìn ogun gbígbé egbògi olóró wọ orílẹ̀-èdè wa tàbí gbígbé egbògi olóró jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé ẹnikẹ́ni ò lẹ́yìn tí ọwọ́ bá ti bà kọ ìyà tó tọ́ báyìí sí rẹ̀ níbẹ̀ nílẹ̀ àwọn yóò rí wípé
ó jẹ irú ẹ̀dá bẹ́ẹ̀ o nítorí ìdí èyí nǹkan kódà wọ́n gba gbogbo ènìyàn nímọ̀ràn ẹyẹ dọ́gbọ́n lu ọlọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́yé máa ń pé ẹ fẹ́ fọjà ránṣẹ́ ni lẹ́wà mú gbòógì olóró lẹ́wà yí pọ̀ mọ́ nǹkan tó yẹ kẹ́ ẹ gbé kúrò pé ẹni ọwọ́ bá bà kódà yóò mọ̀ sun ẹ̀yìn àgbà. ẹ̀yin tèmi ẹ̀yẹ lólùfẹ́ iléeṣẹ́ Kásùn Kájí tẹlifíṣàn ẹ wo àrímọ ju báyìí lọ fún kókó inú ìwé ìròyìn tá a rí káàkiri àwọn ojú òpó iléeṣẹ́ ìròyìn lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ náà bá tún fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àwọn ìròyìn kódà bẹ́ẹ̀ bá dé àwọn ojú òpó tí a ti dárúkọ ẹ̀kú bá àwọn ìròyìn ọ̀hún kọ ẹ̀kú bá gbogbo rẹ̀ níbẹ̀. tó ẹ wo àrímọ jù báyìí lọ fún rèé tí àwọn wa ní àkókò ìtọ́kùn tó dìgbà mìíràn nígbà tẹ́lẹ̀ àti yóò ti jọ láǹfààní àtijọ́ pàdé kó tó ti dìgbà náà ayọ̀ báyé ńlẹ́mi àti yóò ti jọ pàdé orúkọ tèmi ò kò yí padà Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni mo jẹ́ ó dìgbà.